lẹ́yìn ìgbádé ọba Rashidi Adéwọ̀lú Ládọjà tí kábíyèsí bá gbadé tán àwọn talẹ̀ ṣé wọn ní Ìbàdàn lẹ̀ báyìí. Ọlọ́run ọba o kí ló ń wí yìí ẹrí bí èmi dúró dénú ara ṣe tèmi nu tó tí Ládọjà yẹ̀ mí sí. ṣe fẹ́ mọ talẹ̀ ni. ẹ ń bá talẹ̀ kẹran bọ́ọ̀lẹ̀ bọ́ ọba talẹ̀ á gbalẹ̀ kẹrùn ẹ bí Mọ́gàjí talẹ̀ á gbalẹ̀ kẹrùn ẹ. tó ta lọ́nà tí ò bófin mu. bẹ́ẹ̀ ni ọmọ gbalẹ̀ onílẹ̀ káàkiri àwọn ajagun-gbalẹ̀ wọn ní langrapa kí wọ́n sókè ní o kì í sàsìkò yìí o. wọ́n lówó àwọn ọmọ ajagun-gbalẹ̀ lówó wọ́n tún lóògùn wọ́n tún ní jàǹdùkú. wọ́n ní ojú owó wọn ló wọ́n jogun sórí gbogbo tó gùn Ọlọ́run ọba ló ní gbogbo ẹ̀. Ọlọ́run ọba ló ní gbogbo ẹ̀. kájagun-gbalẹ̀ orin jìnnà kúrò nílùú Ìbàdàn. àwọn orin o kí wọ́n rìn kú o gọ́fìnà gan fọwọ́ sí fún wọn gọ́fìnà gan ó ti sọ fún wọn pé langrapa ẹ ti pọ̀ jù. torí ní ìbẹ̀rẹ̀ ọdún yìí kó tó di pé ọba Ọlákùlẹ̀yìn wàjà a rí pé ọba Ládọjà náà ló jókòó tí wọ́n ní káwọn mọ́gàjí méjì kan lọ rọ́ọ̀kù. mọ́gàjí méjì kan rọ rọ́ọ̀kù ilẹ̀kẹ́ ni wọn ń bẹ̀ wọn ilẹ̀kẹ́ ni wọn nù lọ́dọ̀ mi àbí kí n kó wá kó rí. ẹ ti gba ilẹ̀kẹ́ ọ̀dọ̀. níta ni wọn lọ ṣe tí wọn bá ṣe wọn lè rí ilẹ̀kẹ́ wọn gbà. kí lẹ ní kí wọn lọ ṣe. ilé ó lẹ̀ tí wọ́n gbà níbi wọ́n mọ fẹ́ǹsì sí kó lọ wó fẹ́ǹsì wọn. wọ́n ń pariwo pé kìnìún wọ́n lọ́fíìsì majority wọ́n lọ́fíìsì. wọ́n máa ń tẹ́tì náwa náà February 16 ọdún yìí káwọn ti wá tọ́ wá mi lẹ́nu ilé láago 5 àárọ̀ kí n sílẹ̀kùn fáwọn ọmọ oníkìlẹ̀ fẹ́ ṣiṣẹ́ fẹ́ kírun ni. ní ìgbàgbé mo sì mú ń tọ̀hún. ta ló ní tọ̀hún. kí ni tiẹ̀ ń bẹ̀. kí ló wá bí yín kí ló sọ kí ló ṣẹlẹ̀. sọfẹ yìí mo ní kó dúró lẹ́nu ọ̀nà kó jẹ́ kílẹ̀ ọmọ kájọ ríra wa òsìkún gbà náà kó jájọ ríra wa ibọkùnrin náà ọkùnrin lèmi náà kájọ ríra face to face. ṣé wàá jọ ríra yín. kò dúró kò gbé mọ́tò dẹnu ọ̀nà mi wọ́n lọ páàkì sísàlẹ̀ mbẹ̀ yẹn. kí ni ẹ làwọn fẹ́. ẹyẹ mi ọmọ gbogbo tí wọn bá fẹ́ ìyá Ajagunbalẹ̀ ni wọ́n ti gò no room. ẹ ń bá ti Jagunbalẹ̀ tó sì jẹ́ Mọ́gàjí yíyọ ní báyìí. ayọ̀ ni kó ronú ní kó kálukú dòdò pé Mọ́gàjí tá a bá ti pa kọjá Jagunbalẹ̀ ayọ̀ ni. ọmọ lọta lónìí àbí ọmọ pé ilé bàbá rẹ kan àmọ́ ká tó fi wọn jẹ Mọ́gàjí a máa ń sọ fún wọn pé má lọ gbà pé bàbá yín ti fún ẹnìkan nílé 100 ọdún 200 years sẹ́yìn tí wọn béèrè mọ ọ wá lọ béèrè ó lé wọn kó lórí ilẹ̀ ẹ má dán wò Mọ́gàjí tá a bá pẹ̀lú àbí baálẹ̀ àwa la fún yín lẹ́kẹ̀ẹ́ á gbà padà o òfin yẹn ni wọ́n sì gba ìyàwó àdúgbò o méjì ní tá a máa sọ fún ojú báyẹn náà lọ tá a bá ń fi wọn jẹ. àwọn ìyàwó àdúgbò wọn Jagunbalẹ̀. táwa ni Ọlọ́run ló lówó Ọlọ́run ló lóògùn. torí ó ti ẹ̀ ń wòye pé tẹ́lẹ̀ wọ́n ní kábíyèsí sọ pé ni ṣùgbọ́n kábíyèsí ọba Ládọjà báyìí àwọn gan wà lórí ìjókòó kébékébé láti sọ̀rọ̀. kábíyèsí wo lọ sọ pé ní ọ̀nà àbàdà division of labour iṣẹ́ tó ti pínlẹ̀ báyìí iṣẹ́ tí Imperial Majesty Adéwọ̀lú Ládọjà tó ti pínlẹ̀ pé wo níbi ìyẹn wọ́n ti sọ fún gbogbo wọn ebi gbogbo wọn náà ni wọ́n lọ kí wọ́n nulẹ̀ ẹ má ṣe báyìí o ẹ má talẹ̀ o ẹ má ṣe kìnìún ẹ má gbalẹ̀ ó lẹ̀ o àbẹ́yẹ̀ bá dà wò tó bá ti dọ́dọ̀ wa ọ̀nà bẹ́yẹ̀ gbé katapila tó bá lọ́ọ̀ wúlẹ̀ ó lẹ̀ lóko ìkọ́sẹ̀lẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ náà nísìn. mo ní kí ni ẹ̀sùn katapila wọn ná wọ́n túré gbé katapila kó mẹ́ni wọ́n máa parọ́ àwọn ní ìwé láti Ministry of Land àwọn irọ́ ni o àgbélẹ̀rọ oríṣiríṣi àmọ́ ńgbà wọn ti mọ̀ pé àwọn ará oko sẹ́ni tí ò kàwé tí wọn ò pé wọn ò sì ní fẹ́ máa gbúròó kí wọ́n káwọn lọ tọlọ́pàá wọn àkọ́ ọlọ́pàá àti tọ́ọ̀gì lọ wọn náà ìkan ń bẹ tó máa ń fà lọ́wọ́ nísìnyí Olúyọ̀lé gọ́fúnà à ń dúró de kọ́ba ọ̀jẹ̀ ni. yes. ẹ tún gbọ́nyàn náà yọ. tí gọ́fúnà ti gbọ́ sí. gọ́fúnà gan dó pé ká yẹjú ọ̀rọ̀ ọba. ṣe pé ìjọba ilé ò ní gbàgbà kúpa. no Imperial Majesty
Ọba Adéwọ̀lú Rashidi Ládọjà no room no nonsense. No room for nonsense. Ẹni bá gbé mú. Kọ́yà gbé ní right way ni o.